ọ̀nà ṣí Makinde lè kojú Tinubu báyìí o. Fún gbogbo ẹni tó bá rántí ohun tó ṣẹlẹ̀ lọ́dún 1999 ó ṣeéṣe kó jẹ́ irú ẹ̀ ni yóò tún ṣẹlẹ̀ lásìkò yìí o. Ní ọjọ́ 15 oṣù kejì ọdún 1999 ẹgbẹ́ òṣèlú PDP fa ọ̀gágun tẹ́lẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ kalẹ̀ pé òun ni kó wá du ipò ààrẹ. Nígbà tó sì di ọjọ́ kejì ọjọ́ náà Ọbásanjọ́ mú Àtíkù Abubakar láti Adamawa gẹ́gẹ́ bí igbákejì rẹ̀. Ní òru ọjọ́ náà gan àwọn ẹgbẹ́ AD àti APP fa Olúfálàyé kalẹ̀ bí ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ méjèèjì. Òun náà sì mú ọmọ ilẹ̀ Haúsá míì láti Sàǹfàrà Umaru Shinkafi gẹ́gẹ́ bí ẹni tí yóò ṣe igbákejì òun. Bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn ọmọ Yorùbá méjì ni wọ́n jáde fún àwọn ẹgbẹ́ ńlá mẹ́tẹ̀ẹ̀ta tó wà nígbà náà, ìyẹn PDP àti àjọṣepọ̀ AD pẹ̀lú APP. Bẹ́ẹ̀ ni Olúfálàyé kojú Ọbásanjọ́ ní ọjọ́ 27 oṣù kejì February 27, 1999. Kó má jẹ́ bí nǹkan ti rí nígbà náà ni yóò tún rí báyìí tí ọmọ Yorùbá méjì yóò kojú ara wọn lásìkò ìbò ọdún 2027. Ìdí ni pé bí nǹkan ṣe rí báyìí nínú PDP ó jọ pé àwọn aráabí náà ti ń múra ìjà lóòótọ́, wọ́n sì ti ń múra láti yan balógun tuntun tí yóò ṣáájú wọn. Ìyẹn náà ni Olúwaṣèyí Mákindé. Ìdí ni pé àwọn àgbààgbà PDP ti ro gbogbo ẹ̀ papọ̀, àwọn náà sì mọ̀ lọ́kàn ara wọn pé bí ẹnìkan bá wà tí yóò lè kojú ààrẹ tó wà níbẹ̀ báyìí, ìyẹn aṣáájú Bọ́lá Ahmed Tinubu, tí yóò sì jẹ àfi kí tọ̀hún jẹ́ ọmọ Yorùbá o. Òwe tí púpọ̀ nínú àwọn aṣáájú PDP yìí ń pa ni pé ọmọ náà là á rán síná, pé tí wọ́n bá mú ẹnikẹ́ni tí kì í ṣe ọmọ Yorùbá wá, àwọn Yorùbá ò ní gbà. Wọn yóò sọ pé sáà tí Yorùbá làwọn wà yìí, àwọn ò sì tí ì lo sáà náà pé Yorùbá ló tún gbọ́dọ̀ wọlé ní 2027. Ìdí èyí ni wọ́n ṣe ro gbogbo ẹ̀ pàápàá pé omi ẹ̀kọ́ náà ni ká lọ́ṣọ mọ́dì ká lọ́dì mọ́ṣọ bí ìdí kò bá ti gbófo abùṣẹ́bùṣe. Pé tí àwọn bá ti lè rí ọmọ Yorùbá kan tó lẹ́sẹ̀ nílẹ̀ tí yóò kojú Tinubu, abùṣẹ́ ti bùṣe, àwọn yóò débi tí àwọn ń lọ pẹ̀lú ìrọ̀rùn. Mọ́tò àwọn ò sì ní forí sọgi, kò ní forí sọ̀pẹ, gèrègè ni yóò máa rìn lọ. Ohun tó jẹ́ kí wọ́n fẹ́ fọgbọ́n ṣe kinní náà nìyẹn. Ìgbìmọ̀ tí wọ́n gbé dìde lóṣù tó kọjá pé kí wọ́n lọ wo ọ̀rọ̀ ètò ipò pínpín nínú ẹgbẹ́ náà ṣe ìjókòó wọn, wọ́n sì pàdé, wọ́n sì gbé àbájáde ìwádìí wọn fún ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ tó ga jùlọ ní ọjọ́ Ajé Monday ọjọ́ 25 oṣù kẹjọ yìí. Ohun tí wọ́n sì dá lábàá fún ìgbìmọ̀ náà ni pé kí wọ́n jẹ́ kí ẹni yòówù tí yóò du ipò ààrẹ nínú ẹgbẹ́ àwọn kó wá láti gúúsù. Lásìkò tí wọ́n ń jíròrò lórí ọ̀rọ̀ yìí, wọ́n pinnu pé ẹni yòówù tó bá fẹ́ díje dupò ààrẹ yìí lásìkò ìbò 2027 ni o, gúúsù Nàìjíríà, ìyẹn South ló gbọ́dọ̀ ti wá. Ohun tí èyí túmọ̀ sí ni pé láàrin Niger Delta, ìyẹn South, ilẹ̀ Igbo South East àti ilẹ̀ Yorùbá South West ni ẹni náà gbọ́dọ̀ ti wá. Òkò kan ni wọ́n fẹ́ fi pa ẹyẹ méjì yẹn. Àkọ́kọ́ ni pé ohun tó bí Nyesom Wike, Makinde àti àwọn gómìnà mẹ́ta míì nínú ní 2022 nìyẹn. Nígbà tí Àtíkù takú pé òun yóò tún du ipò ààrẹ lẹ́yìn tó jẹ́ Muhammadu Buhari, ará ilẹ̀ Haúsá ló fẹ́ gbéjọba sílẹ̀. Eléyìí kì í ṣe tuntun o, bí àwọn PDP ti fi lélẹ̀ nínú ètò ẹgbẹ́ wọn nìyẹn, pé nígbà tí ará ilẹ̀ Haúsá bá jẹ, ìyẹn Àrẹwà, àwọn ará Òkè Ọya, bí wọ́n bá ti gbéjọba sílẹ̀, àwọn ará gúúsù láti ìsàlẹ̀ odò Ọya ni wọn yóò tún gbàjọba. Torí jẹ́ kí n jẹ ní mú ayò dùn, ànìkànjọpọ́n ń ba ojú ọpọ́n jẹ́ ni. Àfi bí Àtíkù ṣe fẹ́ joyè bàṣẹ̀jẹ́ obì tí so lẹ́rùn nígbà náà, nítorí bí ìgbà tó múra láti da ètò tí wọ́n ti ń bá bọ̀ nínú ẹgbẹ́ náà láti ọjọ́ yìí wá rú ni. Olúṣẹ́gun Ọbásanjọ́ ló kọ́ jẹ, Umaru Yar'Adua jẹ tẹ̀lé, lẹ́yìn náà ni Goodluck Jonathan, ẹ̀yìn tirẹ̀ ló sì kan Muhammadu Buhari. Ohun tí gbogbo èèyàn ti wá ń retí láti ọ̀dọ̀ àwọn PDP nígbà náà ni pé ẹni tí yóò bá tún jẹ yóò wá láti ilẹ̀ Igbo tàbí ilẹ̀ Yorùbá àbí Niger Delta.
nígbà tí Wike sì jáde, ìdùnnú àwọn gómìnà tó kù láti South ló jẹ́, wọ́n sì fi gbogbo ara tẹ̀lé kó tó wá di pé Àtíkù ní dandan àfi kí òun tún du ipò náà, tí wọ́n sì fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́yí àti ìwà ẹlẹ́yàmẹ̀yà lé Wike dà sẹ́yìn ọgbà. Nígbà tí Aminu Tambuwa tóun náà fẹ́ du ipò yìí tẹ́lẹ̀ yíjú padà, tó ní Àtíkù ní kí gbogbo àwọn èèyàn òun dìbò fún. Nígbà náà ni àwọn gómìnà 5 tí wọ́n pe ara wọn ní G5, ìyẹn Wike ti Rivers, Ṣèyí Makinde láti Ọ̀yọ́, Samuel Ortom ti Benue, Okezie Ikpeasu láti Abia àti Ifeanyi Ugwuanyi ti Enugu kó ara wọn jọ, wọ́n sì kọ̀yìn sí Àtíkù. Wọ́n ní pẹ̀lú ohun tó ṣe fún Wike yìí, èèyàn Kẹsàrì ni. Ohun tó gbé wọn dé ilé Tinubu nìyẹn. Níbẹ̀ ni Wike sì ti ṣòwò tó bá tòde pàdé. Ohun tó sọ ọ́ di mínísítà ìlú Àbújá nìyẹn. Wike ti ń ṣe mínísítà, kò sì fẹ́ kí ẹgbẹ́ PDP gbérí mọ́. Níbi tí ìjà òun àti Makinde ti bẹ̀rẹ̀ rèé, nítorí ó ti fi ọgbọ́n kó àwọn gómìnà àtijọ́ tó kù mọ́ra. Àmọ́ Makinde ò bá wọn lọ. Ariwo tí Wike ń pa ni pé àfi tí PDP bá lè mú èèyàn tí yóò du ipò ààrẹ wá láti South, ìgbà yẹn lòun yóò tó fi wọ́n lọ́rùn sílẹ̀. Ohun tó ṣe sọ bẹ́ẹ̀ ni pé ó ti mọ̀ pé Àtíkù kò ní gbà kí ẹnikẹ́ni du ipò náà tí kì í bá ti ṣe òun. Àmọ́ nígbà tí Àtíkù náà rí ojú ilẹ̀, òun pàápàá fi ẹgbẹ́ PDP sílẹ̀ fún wọn, ó bá ADC lọ. PDP ti wá gbogbo ọgbọ́n láti ṣèpàdé àti láti mú nǹkan wọn lọ síwájú. Wike kò jẹ́ ẹ̀, ó ń dí gbogbo ọ̀nà mọ́ wọn ni. Àfi ní báyìí tí ẹgbẹ́ náà ṣe ohun tó ń wí, wọ́n ti fọwọ́ sí báyìí pé Umar Damagum ni yóò jẹ́ alága ẹgbẹ́ náà. Ohun tí èyí sì fi hàn ni pé níwọ̀n ìgbà tí alága ẹgbẹ́ ti wá láti ilẹ̀ Haúsá, ẹni tí yóò du ipò ààrẹ kò tún lè wá láti apá ibẹ̀ yẹn mọ́. Àti pé Wike wà nínú àwọn tí wọ́n yan Damagum bíi alága, ó sì ti pariwo tẹ́lẹ̀ pé òun ló gbọ́dọ̀ máa ṣe alága náà lọ. Lẹ́yìn tí wọ́n á ti mú alága báyìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá jókòó ìpinnu pé àfi kí àwọn mú ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ àwọn láti South, gúúsù Nàìjíríà. Bẹ́ẹ̀ ni gbogbo ọmọ ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ fọwọ́ sí. Kò sí nǹkan kan tí ẹnikẹ́ni lè rí ṣe sí i mọ́. Kódà bí Wike pàápàá bá gbé ọwọ́ kọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí, ẹ̀tẹ́ ni yóò bá bọ̀ níbẹ̀. Nítorí gbogbo àwọn apàṣẹ ẹgbẹ́ náà pátá, gbogbo wọn ló fọwọ́ sí i. Gẹ́gẹ́ bí òfin sì ti ṣe sọ pé kí wọ́n ṣe ohun gbogbo, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe é. Níbi tí ọ̀rọ̀ ti kan Makinde nìyẹn. Àwọn APC ti bà nǹkan jẹ́ gan fún PDP láwọn ilẹ̀ Ìgbò àti Delta. Ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà wọn ni wọ́n ti fi ìbẹ̀rù EFCC àti ìbẹ̀rù kí wọ́n lè ṣe sáà kejì gba inú APC lọ. Bó tilẹ̀ jẹ́ pé púpọ̀ nínú wọn kò dá lógò àmì ìdánimọ̀ ẹgbẹ́ náà mọ̀ dáadáa. Àwọn gómìnà tó kù níbẹ̀ sáà tí wọn kò tíì pé. Gómìnà Bayelsa Dúrídìrì ó di 2028 kó tó ṣe tán. Gómìnà Adémọ́lá Adélékè ti Ọ̀ṣun tó bá wọlé ní sáà kejì ó di 2030 kó tó ṣe tán. Gómìnà Similai Fubara bí wọ́n bá dá a padà sípò ẹ̀ ó di 2031 kó tó ṣe tán. Bó tilẹ̀ jẹ́ pé bí nǹkan ti rí fún PDP báyìí, gómìnà Peter Mbah ti Enugu ó ṣeéṣe kó sá padà sẹ́yìn díẹ̀, nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó ti ń fi iwájú jó ló ń fẹ̀yìn jó lọ sọ́dọ̀ àwọn APC. Ṣùgbọ́n ní báyìí ó ṣeéṣe kó jókòó jẹ́. Bó bá wá jókòó jẹ́ o, síbẹ̀ 2023 ni wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn, sáà kejì ni yóò máa lé kiri, kò lè du ipò ààrẹ. Torí ó di 2031 kí àsìkò tòun náà tó tó. Èyí ló ṣe jẹ́ pé kò sí ẹnikẹ́ni tí fi ewé kéwé joyè lẹ́yìn àkókò lọ́rọ̀ Makinde. Òun nìkan ló kù láàrin àwọn ẹgbẹ́ tó lè du ipò náà. Pàápàá nígbà tí ẹgbẹ́ náà kò ní àwọn alágbára, àwọn olówó tàbí olókìkí àárín ìlú tó lè du ipò náà láti gúúsù níbí yàtọ̀ sí àwọn gómìnà wọn. Pẹ̀lú gbogbo ohun tí òun Makinde náà sì ti ń sọ láti ọjọ́ yìí wá, ó dájú pé ìdùnnú ni yóò fi gbà láti du ipò náà. Àwọn kan ń sọ pé tí àwọn PDP bá fi lè ṣe èyí tí wọ́n fẹ́ ṣe yìí tí wọ́n mú Makinde, ọgbọ́n burúkú ni wọ́n dá yẹn o. Ìdí ni pé kì í ṣe gbogbo ọmọ Yorùbá náà ni wọ́n kúkú fẹ́ràn Tinubu. Àwọn púpọ̀ fẹ́ nípò tó wà yìí nítorí pé ó jẹ́ ọmọ Yorùbá ni. Nídìí èyí, bí wọ́n bá rí ọmọ Yorùbá míì, ó ṣeéṣe kí wọ́n tẹ̀lé. Bẹ́ẹ̀ ni kò ní sí ẹni tí yóò pe ẹnikẹ́ni tó bá tẹ̀lé ní ọmọ àlè Yorùbá, àfi tí wọn yóò bá sọ pé Makinde kì í ṣe Yorùbá nìkan ló kù. Ṣùgbọ́n àwọn kan ní Makinde yìí
kò ní ẹ̀sìpírẹ́ǹsì pé kò ní ìrírí òṣèlú. Wọ́n ní kí ló mọ̀, báwo ló ṣe mọ̀ tí wọ́n ṣe ń ṣe é. Làwọn míì bá dá a mọ́ wọn lẹ́nu. Wọ́n ní aláìmọ̀kan làwọn tó ń wí bẹ́ẹ̀. Àbí báwo lèèyàn yóò ṣe máa béèrè lọ́wọ́ ọlọ́mọ mẹ́fà pé báwo ni yóò ṣe tọ́jú èkeje tó ṣẹ̀ṣẹ̀ bí nígbà tó jẹ́ òun ló bí mẹ́fà tó wà nílẹ̀ tẹ́lẹ̀ tó sì wò wọ́n yè. Àwọn tó fẹ́ kí Makinde ṣe kinní náà nínú PDP pọ̀ gan o. Wọ́n lóun nìkan ló lè ṣí Tinubu lọ́wọ́ lásìkò yìí tí yóò sì gbàjọba fáwọn. Àsìkò yìí gan lèèyàn yóò sì mọ̀ o bóyá eégún ló ní ìgbàlẹ̀ ni bóyá alágbá àbábá amariwo ni. Ó dìgbà náà ná ká tó fọmọ ọba fọ́sùn. Ọláyíwọlá alága lóye ọ̀rọ̀ PDP àti Ṣèyí Mákindé yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Àkó afẹ́rẹ́ yìí.